Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ mà kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ọ̀rọ̀ tí ń mú Òkété TV káwọ́ lórí àtẹ kò ní bá yín kò ní bá èmi. Òkété Òkété bí ẹlòmíì ọ̀bá rí nǹkan rí a ní òṣùwọ̀n tẹ́nìkan ó ṣe fóun. Bí Ọlọ́run ti fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn ní agbára, ó fún igi igbó ó fún un lágbára, ẹranko ìgbẹ́ ó fún un lágbára, oníranran ni bọ́lọ́run ti ṣẹ̀dá gbogbo nǹkan sáyé. Ìwúlò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ọmọ Yorùbá la gbọ́dọ̀ mọ̀. Kábíyèsí rí Ọlọ́run o. Èmi ọmọ yín náà ni o, ìpọ́nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá. Wá gbọ́, ìwọ alágbára ayé tó máa sọ pé kò sírú rẹ̀. Wá gbọ́, ìwọ ọ̀jọ̀gbọ́n ayé tó máa sọ pé kò sẹ́ni tó nírú làákàyè rẹ̀. Èdèbò mi ni ẹni ó ju ọlọ́pọ̀. Òkété jẹ́ ẹranko kan, kò tóbi jù, kò kéré jù, a máa gbénú pápá. Òkété yìí pàápàá jùlọ ó sábà fẹ́ràn kó máa gbé orí òkìtì ọ̀gán, ìyẹn òkété. Òkété kábíyèsí Ọlọ́run, agbára pọ̀ lára òkété, nǹkan àmúlò á má pọ̀ lára òkété. Òkété jẹ́ ọ̀kan nínú ẹranko abàmì tọ́lọ́run fún lágbára. Gẹ́gẹ́ mo ṣe sọ pé a máa gbénu ilé òkìtì ọ̀gán, ọwọ́ pọ̀jù kó gbé bẹ́ẹ̀. Ọlọ́run ọba fún ní àṣẹ, gbogbo ara rẹ̀ ìkì àṣẹ ni. Ǹjẹ́ wàá mọ̀ pé nǹkan àràǹbarà kan ń bẹ lára òkété tí n bá sọ yọ́yọ́ lẹ́nu. Òkété yẹn máa fọwọ́ ẹgbẹ́ sàárè, kì í fọwọ́ gbẹ bíi tí nǹkan mọ́, bẹ́ẹ̀ ni kì í sì fẹsẹ̀ gbẹ. Ọba ìmọ̀ nǹkan kété fi gbẹ wo tí fi gbẹ ìhò omi tí ń gbé ìrù díẹ̀ ní fi gbẹ. Kí ni wọ́n fi fún ìrù ìdí òkété? Òkété fi gbẹ́lẹ̀. Ara bẹ́ẹ̀ làwọn bàbá wa fi pa á lówe pé ọ̀rọ̀ tó kété bá bá ilẹ̀ sọ òun nílẹ̀ ẹ gbọ́. Wá gbọ́ o, tí èèyàn bá ń dẹ ìgbẹ́ lọ, tọ́ bá ń dẹdẹ, tọ́ bá erí òkété nínú sàárẹ̀, tí òkété bá ya ẹnu rẹ̀, tọ́ bá fi ahọ́n rẹ̀, tọ́ bá fi lá ilẹ̀, tọ́ bá fi yọ́ síta tó fi ba ilẹ̀, o ò lè rí ìfàjáde nínú sà. O ò lè rí òkété fàjáde nínú sà. Tó wá gbọ́ o, tí èèyàn bá ń lé òkété lọ tó jáde nínú sà fò, tó bá ń lé lọ gidigidigidi, tó bá fi ìrù ìdí ẹ̀ tó bá fi nalẹ̀ fàì, ìwọ tó ń lé lọ ó ṣubú lójijì ni. Ara agbára tó Olódùmarè tó fún òkété rè. Bí gbogbo ẹranko tí ń gbénu sàmì tó yẹ pé tí wọ́n bá wa yẹ̀pẹ̀ jáde, á rí yẹ̀pẹ̀ wọn níta. Ọ̀rọ̀ tó kété ò rí bẹ́ẹ̀. Ìgbà tó jẹ́ pé ìrù díẹ̀ òun ló fi gbẹ́sà, ò lè bá yẹ̀pẹ̀ kankan ta. Àwọn nǹkan àrísàmì tó wà lára òkété àti nǹkan àmúlò, nǹkan àmúṣagbára tó wúlò fáwọn ọmọ ẹ̀dá ènìyàn, ọmọ pọ̀ lára òkété. Wàá gbọ́ o,
nígbà míì tó bá ń wa ìsà òkété, òkété máa ń ní oúnjẹ ńlé ni. Òkété máa ń rìsáàfù oúnjẹ sínú ilé wá gbọ́ o. Sórí oúnjẹ tí òkété bá fi dí ìsà rẹ̀, ẹbẹ̀ àwọn ọdẹ pàápàá àwọn tí wọ́n máa dẹ̀gbẹ́ òkété wọ́n ti mọ ohun tí mo wí yìí. Ìgbà míì ẹ lè gbé kùrọ̀ nù rẹ̀, ìgbà míì ẹ lè bá sun tó bá ti fi dí ìsà rẹ̀ nínú lọ́hùn. Wo bí ẹmu oúnjẹ tó fi dí ìsà yìí, ẹ lè jó, ẹ lè gún. Àwọn bàbá wa ń pe kíní kan ní ẹ̀mú àgbò pẹ̀lú ewé àlùpàyídà ẹ̀dọ̀ papọ̀. Tí èèyàn bá sọ pé òun má mú bọ́, ẹni kan máa fi wẹ̀, àmúbọ́ ó sì padà lẹ́yìn rẹ̀, ẹ sọ pé ó dení. Tí èèyàn bá ń tajà tí gbèsè ń pọ̀ jù, tí ọ̀mọ̀nà tí gbèsè ń bá wọlé, ẹni kó mú ọṣẹ yìí kó máa fọwọ́, ó di mélòó? Tí obìnrin bá ń ṣàfẹ́kù oyún níní tí oyún ò tí ì dúró sí i lára, ẹni kó máa fi ọṣẹ yìí táǹbà kó tó di pé wọ́n sùn mọ́ra wọn. Tí ọ̀bá wá kó o mọ́ṣẹ́, ẹni kó máa fi lo ẹ̀kọ́ gbígbóná. Ṣùgbọ́n táwọn bá lo ẹ̀kọ́ gbígbóná yìí o, àìlò onídùúró o, àìsí ìlò onílòsó o, ó jókòó ni. Orí ìjókòó ló ti fọ́ ẹ̀kọ́ yìí tó mú ní agbára ọba tí gé Ọlọ́run, oyún ó sì dúró sí ọ lára. Ọ̀wárí ẹ sọ pé ó dení. Nínú agbára tí Olódùmarè tó tún fún òkété, tókété bá bímọ báwo kọ́mọ náà pọ̀ tó. Ǹjẹ́ ọmọ pé yóò yọ yàrá fún nínú ilé tí ń dé, yóò yọ yàrá fún. Yóò yọ yàrá fún. Wọ́n sì jọ máa gbé, ìnira ò ní dọ́dọ̀ wọn. Wá wò ó, òkété lára agbára tí Olódùmarè tó fún tó pamọ́ sí lára. Tí a bá pa òkété, ẹ kó gbogbo nǹkan nú rẹ̀, gbogbo nǹkan tí mẹ́nu rẹ̀ ẹ kó sínú ọlọ tàbí kẹ́ kó sínú odó. Ewé oríjì ẹ fi kún, ewé oríjì ẹ fi kún, igi eléèrà ẹ fi kún. Ọyẹ ẹgùn lódó, ẹgùn lódó, ẹgùn lódó, ẹgùn lódó, ẹgùn lódó, ẹfọṣẹ kó. Irú ọṣẹ yòówù ẹ fi kó. Ọṣẹ yìí èso tá a máa wẹ̀ ní gbogbo ìgbà o. Tí wàhálà bá pọ̀ fún yàn, tí àwọn òjìji fìrí tí wọ́n bá ń dani láàmú púpọ̀ jù, máa wọ́n pè ní òjìji fìrí. Àwọn òjìji fìrí tí wọ́n bá ń dani láàmú púpọ̀ jù, ẹ gbé omi kaná. Tó bá gbé omi kaná, jí omi tó gbé kaná jí ọ̀pọ̀ ju omi tútù tó bù kalẹ̀ lọ. Tómi yìí bá ti hó, da omi yìí sínú omi tútù tó wà nílẹ̀. Débi pé tó bá da omi yìí sára, ọ máa mọ̀ ọ́ lára pé omi gbígbóná ń jò ọ́ lára. Kìí ṣe jíjó tí ó pọ̀ jù o. Ọ wàá bù díẹ̀ nínú ọṣẹ yìí fi wẹ̀, yóò wọnú omi ara rẹ, yóò sì wọnú ẹ̀jẹ̀ ara rẹ. Wá bọ́ o. Ǹjẹ́ o mọ̀ pé ẹni tó wà nídìí ogun ọ̀rọ̀ rẹ, Olódùmarè yóò sì sídìí àṣírí rẹ̀, yóò fi hàn ọ́. Àgbéjù lẹ́la àgbéjì eléra, àwọn àgbààgbà wọn kì í dáríjọ wọn fòfò òkété èèwọ̀. Àgbàlagbà ajá kan ò gbọ́dọ̀ jẹ fún òkété, àgbàlagbà ajá tó bá jẹ fún òkété jọ́nà ní òdìdì gbòlugi èèwọ̀ ni. Àfi wẹ̀. Tó bá ti wá wẹ̀ tán, ọ wá pẹ̀rọ̀ sí.
kí ni wọ́n tó fi pẹ̀rọ̀ wọ́n wàá fi pupa para ẹ mọ̀ pé àwọn ọ̀sẹ̀ kan bẹ tó jẹ́ pé bí àbá wẹ̀ ẹ́ tó pupa ní ọ̀kọ̀ọ̀kọ̀ fi para irọ́ ilé yìí tó ọba wẹ̀ ẹ́ tán lọ́sẹ̀ fi pupa para àṣírí ayé ni tí ilẹ̀ ẹjọ́ kejì bá wá mọ́ tó ọba tún wẹ̀ ẹ́ oyin lọ́wọ́ á fi para ọ̀rọ̀ ayé rẹ̀ yóò ládùn yóò lóyin gan wò bẹ́ẹ̀ lọ́ba tí a bá jẹ́ àwọn àgbàlagbà òkété jẹ́ abàmì ẹranko ẹ̀mí rẹ̀ kì í lọ o torí pé wọ́n ń pe àwọn kan ní àkúdàáyà kò síbẹ̀ bá pa òkété òtún jáde yọ lọ ọ̀fẹ́ mú tán ẹnu ọ̀nà bí tẹ́ ti kún òkété níbi kíṣìnì tẹ́ ti kún níbi tẹ́ ti kún yẹn ọyá àwọ̀ bu eérú sílẹ̀ kọ́ jáde láti ẹnu ọ̀nà lọ ọ̀nà ta tọ́ bá dàárọ̀ ọjọ́ kejì lọ wò ó rí pàṣẹ òkété yẹn bí ó ṣe rìn jáde lọ. òkété jẹ́ ẹran kọ̀ọ̀kan tó jẹ́ pé èèyàn tí ó bá strong dáadáa ò gbọ́dọ̀ máa jẹ tó bá ń jẹ yóò máa ba gbogbo sí ara rẹ̀ jẹ́. àgbà mi yé èèyàn gbọ́dọ̀ máa jẹ òkété púpọ̀ jù tí a bá ń jẹ òkété púpọ̀ jù yìí máa ba àwọn nǹkan tó wà nú ara yìí máa bà á jẹ́. òkété wúlò ọwọ́ rẹ̀ méjèèjì ẹsẹ̀ rẹ̀ méjèèjì agbára ni ìrùdí rẹ̀ orí rẹ̀ ahọ́n rẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó. ayọ̀ǹda rẹ̀ ó lè jẹ́ wúlò fún tẹrútọmọ ẹgbẹ́ ọwọ́ òkété méjèèjì ẹgbẹ́ tẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹgbẹ́ ọwọ́ ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀gà ẹgbẹ́ ọwọ́ tiẹ̀ náà méjèèjì ẹgbẹ́ ẹsẹ̀ tiẹ̀ náà méjèèjì ẹ wàá gé ìrùdí ọ̀gà ẹ gé ahọ́n ọ̀gà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ gé tó kété ọyẹ pa méjèèjì pọ̀ ẹ fi egbò túbẹ̀ gbẹ̀ngá ẹ̀rọ ra fi sí ẹ̀rùn àwọn ká ẹ kó lé èpo ọ̀bọ̀ bẹ́ńdá ẹ kó lé igi ńlá bẹ́ńdá ẹ kó lé ọyẹ ẹ̀gún pọ̀ ẹ ti gún ẹ kó mọ́ṣẹ́ àwọn ẹlòmíì máa jo àwọn ọ̀jọ̀gbọ́n mi á máa jo pamọ́ tọ́ ọ bá bẹ́ẹ̀ ṣe nígbẹ́rẹ́ lọ́ọ́ dà sínú òróró tá à ń pè ní grace tàbí glory máa fi pa ọwọ́ rẹ̀ lásán tí ọba máa jẹ gbèsè tí àgbàná bá máa dáyà láàmú tí èèyàn bá máa kó owó tó máa ń di owó jọ tó ọmọ bó ṣe máa ń lọ ṣiṣẹ́ ìwò àgbàná dèwò fún ní agbára Ọlọ́run tí èèyàn bá ń lo iṣẹ́ yìí tàbí tó bá ṣe tó dà á sínú báyà òróró grace tàbí òróró glory tàbí ọ̀nàlà ìwọ́sà máa tẹ̀ sí ṣọ́ọ̀bù rẹ tó bá ń lọ ilé lálẹ́ àwọn ẹni rẹ ni wọ́n máa bọ̀ ọ̀nàjà bẹ́ẹ̀ àwa náwó ànábọ̀ fún ẹ̀rọ ni ọ̀ náwó rẹ̀ pọ̀ ni kò sí nǹkan kan tí ó ṣe nǹkan kan ò ní gbé owó rẹ̀ tún wá gbọ́ o ǹjẹ́ ọmọ yìí pé ẹranko yìí tó bá dín ní alẹ́ ó ti di ẹranko àbàmì ìdí tí àwọn bàbá wa fi sọ pé ìdààmú tí bá òkété tí fi káwọ́ lórí alátẹ òré o tó bá dín ní alẹ́ tí òkété bá wọ oúnjẹ ìwà jẹ rẹ̀ lọ òkété á wàá ka ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọmọ ẹ̀rìn ọwọ́ méjèèjì òkété ò fi wa oúnjẹ mọ́ orí èèwọ̀ ni ọdẹ yóò wọ̀ gbọdọ̀ pa ọdẹ tó bá pa òrùbí oyin tani bẹ́ẹ̀ sọ fún ọ pé kò sí nǹkan bẹ Ọlọ́run ọba lọ́dà ara àwọn agbára tí Olódùmarè tó fún òkété rẹ̀ ọdẹ kankan gbọ́dọ̀ pa báwo kọdẹ náà kó gbójúgbóyà tó ọ̀sọ́dẹ tó gbọ́dọ̀ pa ọdẹ tó bá pa wàhálà dé aburú ohun burúkú ọmọ ajá ló ń burúkú ohun burúkú ọmọ ajá ló ń burúkú aburú ò ní ṣẹlẹ̀ sílé ẹnì kọ̀ọ̀kan wa o
díẹ̀ mbẹ̀ tájú lẹ̀ fún wa nìyí ọgbọ́n ọdún rẹ̀ pọ̀ gbogbo àrà táwọn èèyàn máa fòkété dá tọba wá rí òkété lójú oorun òwe ni o wọ́n ní kó kíyèsára o a kì í sábà máa rí òkété lójú ara ọba ń rí òkété lójú ara àjálù aburú ni ayé ò ní mú wa o ọ̀nà ò ní nà wá o tọba wá rí òkété lójú oorun tí wàá ní ṣíṣe lọ ra àgbàdo pupa àgbàdo funfun fi yọ̀rọ̀ ọ̀sàdúrà sí bágbára rẹ̀ bá ṣe mọ́ kọ́ fọ́n òkété tá à ń wò yìí ó fẹ́ràn ọmọdé ó sì fẹ́ràn àgbàlagbà torí pé òun gangan fúnra rẹ̀ àgbàlagbà ẹranko ni ẹ̀jẹ̀ òkété lílò ní orí òkété lílò ní odidi òkété lílò ní ayé ò ní mú wa o orúkọ mi ni Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 08032983298 kí ẹ̀jẹ̀ wa kò ní yí ẹ lẹ̀ gbogbo mo ṣe kà á fún ayé ẹ̀ farabalẹ̀ gbọ́ dáadáa ẹni tí ò sí níyì ẹ̀pìn ẹjọ́ dọ́dọ̀ rẹ̀ àǹtí ti ń pariwo ohun tí wọ́n sì ń gbọ́ lẹ́bẹ̀rẹ̀ yìí ó wúlò fún ọ wọ́n á ń sá kí ni wọ́n ń gbọ́ eléyìí sọ̀rọ̀ kí ni wọ́n ń gbọ́ odidi àṣírí la jùlẹ̀ yìí àṣírí leléyìí eléyìí kìí ṣe ìtàn àyọkà bó ṣe rí gẹ́lẹ́ la wí fún yìí àwọn àgbàlagbà tó tún nímọ̀ wọ́n tún sọ ọ̀rọ̀ tó pọ̀ fún yín lórí òkété ẹran abàmì ni o kò ṣeé fojú di o gbogbo ara rẹ̀ kìkì ìwúlò ni bí wọ́n ti fi ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ń ṣiṣẹ́ bí wọ́n fi ń ṣiṣẹ́ ẹ̀bẹ̀ wọ́n fi ń ṣiṣẹ́ àsìkí wọ́n á máa fi kọ̀yà ọ̀sára tí wọ́n fò kété dá. àwọn ẹlòmíràn fi ṣe wọ́n ti ń bá fún ọ ní kan gbọ́ ó ti yé yín àwọn alábọ̀sẹ̀ wọn á máa lò ó àṣírí parí sára òkété kálukú ọmọ amú tiẹ̀ lónìí ìyẹn lára òkété àmàbàlà àwọn tá a lè ṣàlàyé fún wa mọ́ òun la ti sọ fún wa yìí á dára fún wa o kó dé ti pọ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àdúrà yín la nídìí ẹ sábà ṣe fún wa má fi WhatsApp kọ pè mí o tọ́ bá pè mí direct látòrí ìwọ tọ́ bá sì join wa lórí WhatsApp group tọ́ bá ti ń kọ nọ́mbà rẹ o sì máa kọ ọkọ rẹ sí kábìlì láàdì yín àdúrà yín ọgbà o ayé yín kò ní yẹ̀lẹ̀ o ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àkọsẹ̀jáyé yín lẹ́fẹ́ tọ́jú ara ẹ kàn sí wa èyí tá a bá nímọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín ayé yín kò ní yẹ̀lẹ̀ o ire kàbìtì. Bye.